ẹ mà káàbọ̀ akínyìn nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ̀ òdùbí àjíǹde ara yóò mọ̀ jẹ́ fún wa. ǹjẹ́ ẹ ti gbọ́ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ sí kí Donald Trump kó má wá sórílẹ̀-èdè Nàìjíríà ọkàn yóò ní balẹ̀. bẹ́ẹ̀ ni ọkàn yóò ní balẹ̀ nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn arábí wọn ò ní yé dẹ́kun ìwà ìpànìyàn wọn ní ewé dẹ́kun ìwà ìpànìyàn ẹ̀jẹ̀ ń gbé ní débẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìbẹ̀rùbojo àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni yóò kú látàrí ìṣẹ̀lẹ̀ ńlá kan tí ó ṣẹlẹ̀ ní ìlú Benue. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kú kódà ọ̀pọ̀lọpọ̀ ló di àwátì látàrí pé àwọn afurasí agbésùmọ̀mí wọ́n ya wọ ìlú náà wọ́n dẹ̀ balẹ̀ jẹ́ wọ́n bọ̀lọ̀ jẹ́ kódà wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣẹ́ẹ̀tìrì. now òun yóò Nigeria government ò rí eléyìí kọ́ sọ sí o bẹ́ẹ̀ ìgbà tí Donald Trump wà láǹfò ń bọ̀ wá ṣẹ́rí àní Donald Trump aréyè nídìí ẹ̀ nítorí tá ẹ̀ bá wa stop wa wèrè àwọn arábì ṣì ń pa wá ń pakúpa ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ nù. ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ ìbẹ̀rùbojo kó dẹ̀ jẹ́ pé ó fa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ènìyàn ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ènìyàn lọ kódà àwọn kan sì di àwátì tí wọn ò tí ì rí wọn látàrí pé àwọn afurasí agbésùmọ̀mí wọ́n ya wọ ìlú Anwole community in Ogewu Oyimi local government ìyẹn ní ìpínlẹ̀ Benue ṣẹ̀rí Benue náà tún ni bí ò Benue á Plateau bí ò Plateau á Dondo bí ò Dondo á Ọ̀ṣun á Ọ̀yọ́ kí ló ṣẹlẹ̀ ṣẹ̀rí síbẹ̀ àwọn ìjọba wọ̀dẹ̀ rí kankan wọn ò rí nǹkan kan ṣe sí eléyìí rárá kọ́nàkọ́ rí nǹkan ṣe sí ẹni tó tún tọ́lọ̀ tún fẹ́ tì kò tún wá gbà wá ẹ tún wá ń dá a padà ẹ wo ọlọ́mọ ní gbà fún mi. àní gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ́wọ́ sí pé kí Donald Trump kó má wàá kojú sí àwọn agbésùmọ̀mí àwọn tẹ́rọ̀tẹ́rọ̀ àwọn bókòbókò yìí ẹ wo gbogbo yín pátápátá ní ọlọ́run máa ṣèdájọ́ yín ẹ wo èèyàn kan ni wọ́n pa yìí kò ṣe èèyàn kan nìkan àwọn èrò tó jẹ́ wípé èyí tó ní bàbá èyí tó ní ìyá àtọmọ àtìyàwó wọ́n ti sọ gbogbo wọn sọ lé ọlá ìlú mi wọ́n sọ ọ́ dàwóró látàrí ìwà ìbàjẹ́ ọwọ́ wọn tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé ṣẹ̀rí àwọn afurasí agbésùmọ̀mí wọ́n dìídì fojú sun àwọn àgbẹ̀ ni wọ́n bá wá wọ́n àtàkì àwọn àgbẹ̀ ni tájẹ̀tì wọn ni pé àwọn àgbẹ̀ làwọn bá wá wọ́n dẹ̀ bọ́ sórí ibi oko táwọn àgbẹ̀ ti ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ pààyàn lọ ṣùà kódà pẹ̀lú àdá pẹ̀lú irinṣẹ́ mìíràn ni wọ́n fi pa àwọn èèyàn lọ kódà débi wípé ọ̀pọ̀lọpọ̀ ọgọ́ tó fara kááṣá èyí ló fà á débi pé wọ́n tún gbé àwọn ẹlòmíràn lọ bẹ́ẹ̀ ni wọ́n tún gbé àwọn ẹlòmíràn lọ yàtọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ pa àwọn kan tán wọ́n tún gbé àwọn ẹlòmíràn lọ ìjọba Nàìjíríà ẹ ò dẹ̀ rí ìkọ̀kọ̀ ṣe sí i ìjọba Nàìjíríà ẹ̀dẹ̀ wò abẹ́ẹ̀gì Donald Trump ẹjọ́ kò ṣe kìrìsìtẹ́nì nìkan lọ pa kódà táwọn àgbẹ̀ ò lóǹkà tí àwọn àgbẹ̀ wọn ò lóǹkà ẹ tún wo ìtọ́jú ṣẹlẹ̀ ní Plateau báyìí ẹ̀rí ṣẹ̀rí àsìkò ti tó táwọn àwọn máa gbára wa ẹ wo ẹjẹ́ àkàtà ìṣẹ́ àwọn èèyàn àsìkò ti tó tá máa gbára wa nítorí lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run tètè wá báwa ti Donald Trump kó wá tètè wá gbé wa níjà torí ìjọba wa ti rí wọn ò lè rí ìkọ̀kọ̀ ṣe sí mọ́ bẹ́ẹ̀ ìdókò oúnjẹ kọ́ èmi ó ní wọ́n tún ti dé o Ọlọ́run ló máa fìyà jẹ gbogbo ẹ̀yin agbésùmọ̀mí àti àwọn tí ó ń ṣe alátìlẹyìn fún yín pátápátá bẹ́ẹ̀ nìkan ni so lọ́rọ̀ kan sì àwọn agbésùmọ̀mí àwọn bókòbókò àwọn tẹ́rọ̀tẹ́rọ̀ àwọn yẹn ló mọ́ àwọn yẹn ló ṣe nǹkan ẹ̀sìn tí Ọlọ́run fẹ́ àwọn yẹn ni wọn kì í ṣe àgàlú
ṣùgbọ́n àwọn olórí tó ń jàjẹ òmìnira fún ilẹ̀ wọn àwọn yẹn lórí àdàlúrú bí àpẹẹrẹ bíi Nnamdi Kanu bíi olóyè Sunday Igboho àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yẹn ní àdàlúrú àbí ṣùgbọ́n ẹ ò rí àwọn eléyìí kẹ́ ẹ mú wọn àdàlúrú ẹjọ́ àtúkà àtẹ̀jíṣẹ́ ẹlòmíràn bẹ́ẹ̀ ni kọjá pé mo ní ṣe ẹ̀rí fẹ́ gbọ́ èròǹgbà wọn ni pé kí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ oní nǹkan kọ́lé wọn pátápátápátá débi wípé wọn ò ní lè wá síbẹ̀ mọ́ wọ́n wá kó màálùú wọn síbẹ̀ màálùú ni ó mọ̀ darí ibẹ̀ bẹ́ẹ̀ nìkan ni US tètè máa bọ̀ nítorí ẹ̀yin gangan la fẹ́ Donald Trump kí ló ń dá ọ dúró ẹ̀yin gangan la fẹ́ o ibẹ̀ nìkan ti jẹ́ kó yé mi ó ní ẹ wò ó ẹ̀yin náà ẹ má retí ìjọba ẹ dìde fúnra yín ẹ mú di ẹ má dà ẹ mú gò ẹni bá lókè jẹ ẹni bá láyẹta ìgbàdì àlùsáré àlùwò kó tètè yá a mú jáde láti fi lè dáàbò bo ara wọn nítorí àwọn arábìlì wọn ò ní yé dẹ́kun ìwà burúkú yìí ẹ má gbọ́ ẹ máa gbọ́ tí eléyìí sọ eléyìí ní ṣé ti Benue lẹ́rí tẹ̀ ẹ́ sọ ni ká lọ Anambra ní Aguna Chamber bẹ́ẹ̀ ni kẹ́ ẹ wá wo bí àwọn agbésùnmọ̀mí ṣe ń dára níbẹ̀ ní gbogbo ìgbà tí ò bá jẹ́ Plateau àjẹ́ Benue kí ló dé ẹ̀yin náà tètè wá wọ̀rọ̀ kan bí ṣàdá o nítorí àwọn arábì wọn ò ní dẹ́kun ẹ wo ẹni tó bá ní kí àwọn Donald Trump kó má wá sílẹ̀ ẹni ò fẹ́ ìlọsíwájú wa ẹni náà ìjọba bàbá Tinubu ò rí eléyìí o láyé wọn ò rí rárá débi pẹ́ tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ sí débi pẹ́ fẹ́ sọ wípé wọ́n máa gbé ìgbésẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé kí Trump má wá wọ́n fẹ́ lọ máa bá a sọ̀rọ̀ dialogue fún ọ̀sẹ̀ ti ṣe yẹn tẹ́lẹ̀ ẹ wá wo báwọn ẹtù wò ṣe pé bá ṣe ń jẹ kúrúkú tán láwọn èrè ń gbọ́ owó ẹ̀ sábò bá a ṣe sọ wípé a ò fẹ́ wà wèrè mọ́ ẹ wá rí Donald Trump tètè wá nítorí wípé ìwọ gangan ni ó lè bá wa kọ ìyà yìí ẹ wo òun gangan ló lè bá wa ṣe òtún bí bẹ́ẹ̀ kọ́ àwọn arábí yìí ìjọba wo ò ní kankan ṣe gbogbo ìlérí tó ṣe bá máa ṣe F9 ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi a ò ní ìjì báyìí lọ nítorí wípé a ó máa bẹ bí ẹni bẹ ṣe ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa tẹ̀nà o gbogbo tó wá láwọn ní dé ńkọ́ ohun màláwọn ní débà láfi kì í pé ó dà bọ̀.